wọ́n ní tá a bá ṣe ni lóore ọpẹ́ là dú, bẹ́ẹ̀ ni tá a bá ṣe ni lóore ọpẹ́ là dá. Ẹni tá a sì ṣe lóore ẹgbẹ̀fà tí ò bá dúpẹ́ wọn ló bẹ́ gidi náà ègbèje ni. Òun ló mú Alhaji Calypso orí adé máa pe gbogbo ẹ̀yin olólùfẹ́ rẹ̀, gbogbo ẹ̀yin èèyàn máa bọ̀ sí ibi ayẹyẹ New Gate Appreciation Night ìtàn máa ṣe ní ojúmọ́ kọkànlélógún oṣù kẹsàn-án ọdún 2025 tá a wà náà yìí nílùú Abẹ́òkúta. Wọ́n láwọn gbogbo yín pátá, gbogbo ẹ̀yin tẹ́ wá bá wọn ṣí àwo tàwọn jáde ìyẹn New Gate tí wọ́n ṣe jáde. Wọ́n ní àwọn kí gbogbo yín pé àwọn sì tún pè yín máa bọ̀ síbi ìdúpẹ́ láti fi ẹ̀mí ìmoore hàn sí Ọlọ́run fún àṣeyọrí tàwọn lórí iṣẹ́ náà. Wọ́n láwọn gbogbo yín máa bọ̀ sí Abẹ́òkúta. Ẹ̀yin sì ń béèrè pé kí ni nǹkan tẹ́ ẹ máa wọ̀ wábẹ̀, ṣáṣọ ni tàbí báwo ló ṣe máa jẹ́? Ẹ wò ó, kò tiẹ̀ wá gani lára ń tán mú, fìlà lásán ni o, cap lásán ni wọ́n mú, 5,000 naira péré òun lẹ fi máa ṣe kíni, lẹ fi máa ra fìlà eléyìí tẹ́ bá dẹ̀ ti rà á, òun náà ní páàsì yín tẹ́ fi ṣe gbogbo fàájì àti gbogbo ìgbádùn tẹ́ bá fẹ́ ṣe ń bẹ̀ lọ́jọ́ náà. Mo ní ẹ má mi sí rẹ o, ní ojúmọ́ kọkànlélógún oṣù kẹsàn-án ọdún 2025 tá a wà náà ìgbọ̀ngàn máa wáyé. Ayẹyẹ eléyìí máa wáyé ní Social Course Arena Ìtàkà Road ní ibi tí wọ́n ń pè ní Oshus Bar tẹ́lẹ̀ ní Ajítadùn Abẹ́òkúta. Ó ti padà di Social Course Arena. Bẹ́ẹ̀ ni ibẹ̀ ló ti máa wáyé. Wọ́n máa tán sí, ó máa dùn gan. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ bá débẹ̀ ẹ máa kábàámọ̀ pé wáyé tí mi ò ṣe wá, torí pé ọ̀pọ̀lọpọ̀ fàájì àti ọ̀pọ̀lọpọ̀ ìdúpẹ́ àti ọ̀pọ̀lọpọ̀ ayẹyẹ ló máa ṣẹlẹ̀ ńbẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin náà sì ti tẹ́lẹ̀ dè yín bẹ̀. Lára àwọn olórin tá a fi ìwé pè àwọn ni bàbá wa Adáradénú Jamaica. Àwọn náà máa dàlú jóbọ̀lẹ̀ ńbẹ̀ lọ́jọ́ náà àti ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin níbi tẹ́ ẹ ti gbọ́ wíníwìnrin orin látẹnu Alhaji Calypso orí adé fún pírẹsẹ̀ntà MC gbà bẹ́ẹ̀. Mo ti wà ńbẹ̀ kẹ́ ẹ̀ tó débẹ̀ ẹ gbà bẹ́ẹ̀.